Mo kí gbogbo ẹ̀yin ìyá mi jákèjádò gbogbo àgbáyé níbi tẹ́ bá ti ń wò mí. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwaṣọ, the baby of Yorùbá nation yín náà ni. Ẹlẹ́rìn ṣáá kò mọ̀ jẹ̀rín lọ, ẹ̀rín òjò ọkọ̀ ó nà án. Torí ẹ̀yin ló ṣe rí ilé ọkọ gbé. Yes! Ogun tó ń ja ìran Yorùbá. Àṣírí ogun tó ń ja ìran Yorùbá. Ọ̀nà àbáyọ sí ogun tó ń ja ìran Yorùbá, because tabalógun ò já ilẹ̀ Yorùbá irọ́ la pa o. Gbogbo wa náà la mọ̀, kò nídìí ká ṣẹ̀ṣẹ̀ pariwo, kò nídìí ká ṣẹ̀ṣẹ̀ polongo, kò nídìí ká ṣẹ̀ṣẹ̀ palantia. Ṣé wá rí nísìnyìí? Màá kọ́kọ́ play fídíò kan fún wa, tá bá ti gbọ́ fídíò yẹn tán àwa náà wá ṣe kí ni? Àwa Delade, àwa fi sí. Gbogbo ojú tó wò mí, gbogbo etí tó ń gbọ́ mi, ojú tẹ fi wò mí ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi kò ní di. Ogun social media kò ní jà yín, ogun ilẹ̀ Yorùbá kò ní jà gbogbo ẹ̀yin olólùfẹ́ Lady K Ìfẹ́olúwaṣọ. Now ẹ̀yin ìyá ìbọn bẹ́ẹ̀ bá gbójú ayọ̀ sókè, ẹ kọ́kọ́ bá wò ná, ẹ kọ́kọ́ bá gbọ́, ṣe ti wọ́n popcorn sẹ́gbẹ̀ẹ́, ṣe ti wọ́n mi tútù sí. Ó yá, ẹni bí ẹni, èèyàn bí èèyàn, ẹ bá gbóhùn sókè. Kákákọ́ kò lórí ipá ànábì ní Ọ̀rúnmìlà ní Jésù ní ẹ kọ́kọ́ dáàbò bo ẹ̀mí ara yín náà. Ṣé ń gbọ́ o? Àwọn bàbá wa tó dábẹ̀ wọn ò lè lóko. Tí wọ́n ní bẹ́ẹ̀ lọ́jà ògo. Tí wọ́n bá ti lù sẹ́gẹ́ lọ́jà ìfàjẹ́. Wọ́n yí wọ́n ní bàjẹ́ àbí wọ́n mẹ́ràn ládàá lọ́wọ́. Oh, Mr. Wisdom ti pàlù mọ́ mi ń dì. Once you sit on law, everybody will rush in. Ó yá. The one a few weeks ago, the Iya Lọja Gbe was in now. Ṣé ń gbọ́? Hola, the same story. Oma, that one is even like a very basic. We are appealing to government for God's sake for efforts. Honestly speaking, I need both to say that the Nigerian institution, we are working very hard. In fact, we passed ourselves. The first class amongst us, including this Baba and all of us, the first class amongst us, we contributed 250,000 naira each. The second class, 150,000. The third class, 100,000. The class, 70 or so. Some of us even contributed more than the amount allotted to our class. To be able to make some provisions for this people. There is no way we as a people can fight this war without government support. Because these devilish, ungodly people in the bush, they go around with a lot of sophisticated ammunition. So we just want to encourage this, our vigilantes to war. Some of them are discouraged. I can't believe some of them are arrested. Fídíò tẹ́ gbé fọ́nrán kẹ́ máa gbọ́, ó ní nǹkan tẹ́ fàyọ́ bẹ̀ fún yín o. But I commend particularly this year on the issues of this meeting. Anytime we call him, we will rise to the occasion to make sure that whoever is informed is released. It's only several times. For sincerely speaking, as a people of home in the land, we are most happy and we can't hide it any longer. This situation has lingered for only God knows how long. It has lingered for so long. We are not happy. So we want to sincerely appeal to His Excellency through your office to please issue a directive for immediate dispatch of those vehicles away from the local government secretariat headquarters. Those vehicles are not doing anything there. Those motorcycles are not doing anything in the local government secretariat. Those vehicles are bought from our factory. And those vehicles are meant to be put to use for the protection of our life and property. We don't pray for a repetition of the situation of what happened to Onikolo. We don't pray for that. And I'm telling you most sincerely and frankly speaking, don't let anybody deceive you. Most of the cardiac in development, they live at London. Most of the cardiac in development go by government. Most of them cannot stay at home again. Ṣàgbọ́ṣẹ́, àwọn bá jẹ́ pa. The next one. If you want to begin to beg Allah to come home from Lagos. Wọ́n fagídí lọ pé ọba lára láti padà ní látẹ̀kọ̀. Tí gbọ́n kò wá sí ẹ̀. To write to some of our colleagues here, we are coming to over there. They are no mind of God are listening to Ugo that they are coming. What kind of situation is this? This is
is not what we meant. So we are saddened. We are not happy. Our situation is covered by the different roles we put up. We are not listening to us any longer. We must be honest with you. We call this meeting not because we know that this will happen to them. No. We call an emergency meeting to fall around again because we are using our resources out of nothing to make sure that things are working. Our people can no longer go to farm. Honestly, I swear by the name of God Almighty that I worship, our people are running away from going to farm. And if I tell you why they don't go on, why are they here? So, ẹ bá wa jíṣẹ́ bí gómìnà pé ẹ bá wa nínú ìbànújẹ́ ọkàn wa gba ọgbẹ́ inú wa òkè. The situation is far from particularly in gómìnà land. We are not happy at all. And we think that this government is our government. And I have said it times without number, the traditional institution under my domain, under our watch, we are for the government of today and 100%. It's a major going to develop all that we are money. And we are doing everything to display to show the confirm to the authority that we are 100%, there's anything from 101%. We are performing the government to come to our life. All of these that I've said, we are appealing to authorities. So help us. The students should not just if you go to Owo, you will be surprised that this is a community. By seeing everybody, they are being out. And there's a university there. In fact, only today, Dr. Osman was in the meeting at the table. He donated a 10 million now. So contribute to the money. We are not also sleeping. We are not also sleeping on our back. But it is necessary to do this work more better. It will stop it. There are certain things as a people we cannot do. There are certain things as a people we cannot be seen to carry them. It's illegal by law. Because ours is a society regulated by law. Orí ẹni bá sọ òyìnbó nílẹ̀ àná dandan ni kó tú. Ó yẹ bá wa tú. Kábíyèsí ọba Àjàṣẹ́ Èkó oníláǹfààní là ń gbọ́ ohùn wọn la sì rí fọ́nrán wọn tí mo fi ń lédè yìí. Pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ń bi ní ìgbèríko nílẹ̀ Kwara àwọn obìnrin tí ẹ ṣe ìgbèríko tó fi mọ́ Òkò. Gbogbo ẹ̀ pátá ní báyìí wọ́n láwọn èèyàn bẹ́ẹ̀ bá dókòó bá ti dago 6 làwọn èèyàn wọlé. A sì ní à ń ṣèjọba. Kí ni iṣẹ́ ìjọba lákọ̀ọ́kọ́? Protect the life and properties of the citizens láti dáàbò bo ẹ̀mí àti dúkìá aráàlú. Ṣayé la wá ń ṣe yìí ní sẹ́ńtúrì tá a wà yìí ká sì mọ láǹfààní ká mọ sá kíjokíjo. Technology ti wà. Google map ti wà. Orí sátáláìtì ti wà. Sátáláìtì ti wà. Ẹ ṣàpálù mọ́ mi ní. Àwa sì bá débi wípé a sì láǹfààní láti máa sá kiri. Orí ohun tá à ń kéré lọ́jọ́ tó ti pẹ́ tí wọ́n mú wa gẹ́gẹ́ bí aláṣejù. Bàbá ṣe tẹ́. Ṣé Sunday Igboho ló tún kó àwọn bandits sí Kwara? Àbáwọn Yorùbá nation ni wọ́n jíyàn gbé mẹ́. Ló fi jẹ́ wípé akékèké yányányán ẹlẹ́ ò ní gbọ́. Bẹ́ẹ̀ni, inú mi kàn ń dùn ni. Kódà ó dà pé kábíyèsí kan tí wọ́n ti jí òun gbé tóun ti bá rìnrìn àjò yẹn lọ. Wọ́n lè pariwo síta. Àwọn àmọ́ play lẹ́yọ kọ̀ọ̀kan àmọ́ tu ẹ̀jẹ̀ tún play. Kábíyèsí ọba Àjàṣẹ́ Èkó àwọn ni wọ́n láǹfààní ni wọ́n deliver speech yìí. Wọ́n ní tẹ́ ẹ bá dókò tó bá ti di déédéé agogo 6 àwọn èèyàn ó ti sá wọlé. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Nílùú tó lọ́ba tó níjòyè táwọn èèyàn wá ń sá kíjokíjo nínú ìlú wọn. Wọ́n ní láàrin ọjọ́ mélòó sẹ́yìn Ìyá Lọja Òkò wọ́n jí gbé. Ìyá Lọja Òkò wọ́n jí gbé. Òkò. Ọlá, the same story. Wọ́n ní bẹ́ẹ̀ náà ní ọ̀là náà wọ́n jìyà abẹ náà gbé the same
story. Wọ́n ní tá a bá wá dé ilé olóhùn àpèrán ọmọ ọ̀rọ̀ tí panilẹ́sìn jẹ́ àsìgbàmọ́dù lọ́nà tòun. Wọ́n ní tí àwọn yẹn wọ́n ń jí wọn gbé kẹ̀tíkẹ̀tí ní gómìnà. Ṣé oko níbẹ̀ yẹn? Ṣé ìgbèríko ni? Ṣé ahéré ni? Wọ́n láwọn fẹ́ láǹfààní àwọn bẹ̀jọba wípé kán dákun kí wọ́n ṣàánú àwọn. Wọ́n ní àwọn sí gbogbo àyà sọ wípé àwọn kábíyèsí táwọn jẹ́ traditional rulers àwọn ń gbìyànjú lọ́nà wo àtìdíwo. Wọ́n láwọn láǹfààní láti táàsì ara àwọn wípé ó yá ẹ̀jẹ̀ á máa dáwọ́ security. Security vote ńkọ́ táwọn gómìnà ń gbà. Constituency allowance níbo ló wà? If I said nothing is working in Nigeria, people think we are just trying to blackmail the system of government. Mi ò ní òkú pé màá ṣe prógráàmù lálẹ́ yìí. Bẹ́ẹ̀ tí bí mo ṣe rí mi ò lè sùn àfi kí n má kákáké káwọn èèyàn lè mọ nǹkan tó ń ṣàwọn èèyàn. Bẹ́ẹ̀ni o. Ẹlòmíì ò mọ̀ ó lè fẹ́ travel lọ́lé kúrò fẹ́ lọ wò èèyàn kan nìkan. Yóò fi mọ̀ wípé gbogbo ọ̀nà yẹn o gbóhùn ọ̀bá gbé mọ́tò tó yẹ mẹ́rin ló lè gbé mọ́tò lọ nísìn. Owó epo láti kókó lọ lu yín gan nísìn odidi owó ni. Bọ́ ọba fẹ́ wọ mọ́tò kó tètè kúrò níbi tó ọba ń lọ nídàájí tó fi délùú yìí títí aago mẹ́ta àbágo méjì ọ̀sán. Wọ́n bá ti ń dago mẹ́rin wọ́n lè kí ọgbẹ́ o. Yorùbá ẹ ti rógo ó dìgbà tẹ bá gbọ́ kẹ tó bọ́. Wọ́n láwọn táwọn jẹ́ first class ọba àwọn láǹfààní láti sọ fúnra àwọn wípé ó yẹ ẹja dá 250,000 each lórí security nílùú tó lọ́ba tó níjò. Ó rí àwọn second class àwọn dá 150 àwọn third class nípele ni wọ́n bu owó yìí fúnra wọn láti fi dáàbò bo aráàlú. Ta ló yẹ kó dáàbò bo aráàlú? Ṣé gómìnà tá a dìbò yàn ti ń gba security vote lóṣooṣù tí ọlọ́pàá wà ń káwọ́ rẹ̀ tó jẹ́ pé òun ni number 1 citizens? Iṣẹ́ rẹ̀ náà ni wípé protect the life and properties of the citizens. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nù àwọn tún dáwọ́ ju owó tí wọ́n kù fáwọn lọ ní each calibers táwọn jẹ́ first class second class oníkálukú tún wò pé security yìí wọ́n ń jáwé èèyàn gbé. Láti lè láǹfààní láti lè pèsè àwọn nǹkan táwọn fìjìláńtẹ́ táwọn ń lò wù láti lè wọ́n rẹ̀ túbọ̀ ni wọ́n ra iná ni wọ́n repo sọ́kadà ni wọ́n repo sí mọ́tò ni láti fi mítọ̀ ku àwọn nǹkan táwọn ń ṣe lóṣooṣù. Ó ní kò wá sí o báwọn ṣe lè rí kíní ṣe láì síkùn lọ́wọ́ ìjọba. Ṣé ká wá ní ìjọba fẹ́ jẹ́ kí wọ́n máa pa wá nípakúpa ni? Olóńgbò tó súnlẹ̀ bí ọ̀lẹ́ ọgbọ́n inú ẹ̀ gbégbèje. Kí wá ní ẹ wá jẹ gómìnà tẹ já láṣẹ ìlú lé lórí ṣébi ká ẹ pínwó lásán lẹ wúlò. Ẹ bá wa ṣe àwọn tó máa ní kò sí nǹkan kan kò sí nǹkan kan mọ̀ pé bẹ́ẹ̀ wá ṣẹlẹ̀. Ẹ ti ń na gàgbọ́ gbọ́ wọn ṣe kí ní ọkọ̀ ìyá lọ́jà. ẹ ti ń lọ 2027. Bọ́ sí bàbá lọ́jà. Wọ́n ti ṣe tàwọn ọba fún wọn darí ní the same 2024 yìí náà. Only these foolish ungodly people in the bush. Àwọn tí àmì òjò lójú tí wọ́n kún un gbó yìí. Wọ́n bẹ̀bẹ̀ nípínlẹ̀ Kwara gbogbo ilé tí ń ṣẹlẹ̀. Pẹ̀lú àwọn nǹkan olóró tó ń bẹ lọ́wọ́ wọn.
want to encourage our vigilantes to work. Some of them are becoming. Bẹ́ẹ̀ náà ni ó yẹ ká láǹfààní ká kó àwọn fìjìláńtẹ́ yìí lọ́wọ́ láti lè ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn fìjìláńtẹ́ yìí ìrẹ̀wẹ̀sì ọkàn ti mú wọn. At times when some of them are arrested, the guys they go and face other side alone on their own. Wọ́n nígbà míì gan wọ́n á tún máa arrest àwọn fìjìláńtẹ́ yìí, wọ́n á tún wá charge wọn fún murder cases lọ́wọ́ ara wọn tí wọ́n pè wọ́n pé wọ́n láǹfààní wọ́n ń dọdẹ èèyàn láti pa nínú igbó. Ọmọ orí ọ̀pẹ́. I commend particularly this years in here on the issue of this case. Anytime we call in, we will write to the location to make sure that whoever is involved with it. Wọ́n nígbà míì tí wọ́n bá mú wọn, àwọn kọ̀wé sọ̀gá táwọn bá sọ̀rọ̀ yìí, òun ni ó bá wọn ṣe agbátẹrù bí wọ́n ṣe gba fìjìláńtẹ́ yẹn kalẹ̀. Ṣé ni tí wọ́n mú ọkọ rẹ̀ wípé ó ń dọdẹ èèyàn nu gbọ́ tí wọ́n ṣáàjì, ṣé yóò jẹ́ kọ́kọ́ rẹ̀ bọ́ta lọ́la? Àbótijọ́ bọ́ta ni. It's only several times. But sincerely speaking, as a people of Gómìnà land. Wọ́n ní ká sòkojú ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ilẹ̀ Gómìnà. Àwọn ò lè máa fi itọ́ funfun sínú itọ́ dúdú sínú káwọn ọmọ funfun síta. Àwọn ò lè pamọ́ra mọ́ àfi káwọn kiri gbàjarì sáráyé. Ẹ̀kẹ́ sáráyé pé Fúlàní ń bọ̀. Wọ́n ní Ọlọ́run nìkan ló mọ iye ìgbà táwọn faradà kìíní ìgbà nítorí àwọn ò rí pàṣẹ pé kíní yóò dùn. Wọ́n kọ́ fún yẹn jàgbọ́tọ́. Inú àwọn odò. Àwọn láǹfààní àwọn rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà wípé kí wọ́n dákun kí wọ́n wo àwọn ṣe kí wọ́n má pa àwọn tán. Issue a directive for immediate dispatch of those vehicles away from the local government. Wọ́n ní gbogbo àwọn amọ̀tàǹkì àwọn ọkọ̀ àwọn ọ̀kadà tó wà ní local government bóyá àwọn ọkọ̀ fìjìláńtẹ́ àwọn ọkọ̀ kan láǹfààní kí wọ́n sọ fún wọn ká bọ́ sínú igbó kọ̀ọ̀kan kí wọ́n má kàn kó dàálẹ̀ sí local government iṣẹ́ kí ni ṣe ń bẹ̀ wọ́n bá yá àwọn kan náà ní ó kó àwọn kánsẹ́lọ̀ àwọn ṣáàmà kan náà ní ó kó lọ pé kí wọ́n jẹ́ káwọn ọkọ̀ yìí kí wọ́n máa rí fi ṣiṣẹ́ kí wọ́n máa báwọn fi wọnú igbó yìí. Those vehicles are not doing anything there. Those vehicles are not doing anything there. Àwọn ọkọ̀ yóò ní wúlò bí tẹ́ ẹ bàjẹ́ sáàtàwọn ọ̀kadà. Ẹ má sọ di pé ẹ pààrọ̀ dàbẹ̀ ẹ mọ̀ fi campaign. Ẹ jẹ́ kí wọ́n fi wọnú igbó kí wọ́n lé àwọn tó wà ń bẹ̀ dà. Doing anything in the local government of the area. Those vehicles are forced from our country. Wọ́n ní àwọn ọkọ̀ yìí wọ́n rà á nítorí ìgbáyégbádùn aráàlú látàrí wípé ẹ̀tọ́ aráàlú ni wọ́n rà síbẹ̀ fún. Wọ́n rà síbẹ̀ láti jẹ́ nǹkan tí ó máa dáàbò bo aráàlú nípa ẹ̀mí wọn àti dúkìá wọn. Wọ́n ní ọba oníkólọ àwọn ògbàdo àrùn tó ń ṣẹlẹ̀ sí kó tún ṣẹlẹ̀ sí kankan ní ọba tó wà ńbẹ̀ táwọn ọwọ́ táwọn jókòó yìí. Kìí ṣe pé mò ń rọ̀rọ̀ yìí lórí o, mò ń bọ̀. Orúkọ mọ̀ wò pé àmọ́ ti bẹ̀rẹ̀. Issue a directive for immediate dispatch of those vehicles away from the local government area headquarters. Those vehicles are not doing anything there. Those motorcycles are not doing anything in the local government area. Those vehicles are forced from our country. And those vehicles are meant to be pushed to you. Those vehicles are bought from our taxes. Owó orí wa ni wọ́n fi rà á. Kò wúlò ní local government ẹ̀ pàkí ẹ̀ sí. Ẹ jẹ́ kí wọ́n láǹfààní kí wọ́n wá fi dáàbò bo ẹ̀mí àti dúkìá wa. American property. We don't pray for a repetition of the situation of what happened to Oníkóló. Wọ́n láwọn ò gbàdúrà irú tó tún ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sọ́mọ Oníkóló kó tún ṣẹlẹ̀ sí kankan nù àwọn. Ṣe rí pé mẹ́wàá ń ṣẹlẹ̀. A sì ń jókòó tó jẹ́ láàárín tàwí tébù láàárín tà ń sọ. Ayé wa ni wá lára lórí kíni lórí pa wá lù àlù lórí. Don't pray for that. And I am telling you most sincerely and frankly speaking, don't let anybody deceive you. Most of the cardiac cities in the Bible, they live at the lorry.
wọ́n ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba tó wà ní Ìfẹ́lódùn local government ní Kwara wọn gbẹ́nu ìlú mọ́ Ìlọrin ni wọ́n ń gbé. Wọ́n lórí adé ń sùn ta ìtàlá orí adé tí ń pàṣẹ wọnú ìlú. Gbogbo àwọn bá ti jápa. Nítorí oníkálùkù ń sáfẹ̀mí ara rẹ̀. Ṣèjọba là ń ṣe. Kò síná, kò sómi, títí ò dáa, kò sí security. Oúnjẹ wọn sọ àǹfààní tá à ń rí lára ìjọba. Àǹfààní kan tá à ń rí náà nìnira. Àǹfààní ẹyọ kan tá à ń rí òun náà nìnira. Most of the targets in the local government, most of them cannot stay at home again. Wọ́n lọ́pọ̀lọpọ̀ ọba tó wà nífẹ̀ẹ́ lódò ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè súnlé. Orí àkókò yìí gbogbo èyí tẹ̀ ń lọlé lọ́nà fẹ́ lọ́dún ní December. Rò ó wò kó o tó lọ o. Ṣé gbọ́ ẹ bá wa ṣí ẹ̀rọ àwọn onílé ọdún sọnù. Rò ó wò kó o tó lọ o. Bọ́ ọba lè dúró ní Kwara nílọrin. Àwọn fámìlì rẹ̀ tó bá wá fẹ́ bọ̀ kọ́ wá bọ́ lọrin. Bọ́ bá ti jẹ́ pé ọ̀ ń lọ òun àrá, ọ̀ ń lọ òmùpó, ọ̀ ń lọ kiri kan, wò dáadáa kó o tó lọ o. Wò dáadáa kó o tó lọ. Bọ́ bá lòun sánlé, ìwọ náà sọ fún wọn wípé ohun tó lè jẹ́ o sánlé ti wà. Nítorí protect your life and secure your future. Ẹni bá lọ ló lọ o. Ebi ń para Nàìjíríà kọjá pé wọ́n kidnap èèyàn kan wípé ó yẹ jájá 50 million. Èèyàn mélòó ló ní 1 million lórí nínú àkáǹtì inú wa. Ọláyẹ̀ ní kọ́bọ̀. Most of them say that the money. Since when Oníkóró owns Apple? Látìgbà tí wọ́n ti pa ọba Oníkóró lóníkálùkù ti ṣe kíni lóníkálùkù ti lọ ń gbé lọrin. It took us to begin to beg a lot to come home from Lagos. Wọ́n ní ọba ọlọ́lá àwọn ṣẹ̀ṣẹ̀ ń pè é wípé kó wálé látèkó ni ọba ti ká lọ sẹ́kọ̀ọ́. Ọ̀rọ̀ yìí jọ bí eré ni kìí ṣeré, ó jọ àwàdà ni kìí ṣàwàdà. Ọ̀rọ̀ tó yẹ kó ní kálukú sorí kodò. Gbogbo àwọn ọmọ ti lọ dálẹ̀ lọ ṣiṣẹ́ ajé. Ìwọ̀nba àwọn tó tún kú nù ìlú. Wọ́n tún gbalẹ̀ mọ́ wọn lọ́wọ́, wọ́n tún lé wọn kúrò nù ìlú. Nílẹ̀ Yorùbá torí Ọlọ́run. Nílẹ̀ Yorùbá torí Ọlọ́run. Ṣé bá ṣe máa lò ó lọ nìí? Nítorí kábíyèsí tó sálọ Èkó yìí mọ̀ pé àwọn gangan tájẹ̀tì làwọn ẹni tí wọ́n fojú sùn làwọn. Wọ́n ní wọ́n tún ní àǹfààní àyà kò wọ́n bẹ̀rù wọn nípayà wọ́n tún kọ ìwé àkọ ránṣẹ́ lẹ́tà wípé à ń bọ̀ ńjọ́ báyìí nínú ìlú yín o. Ẹ lọ gbáradì. À ń bọ̀ nínú ìlú yín o tí ò sí nǹkan tẹ́nìkan kan ó ṣe. Ẹ jẹ́ rìvásì bẹ̀rẹ̀ bóyá ò gbọ́ dáadáa. It took us to begin to beg a lot to come home from Lagos. Because the man knows clearly that he's a target. The man knows clearly he's a target. So right to some of our colleagues here, we are coming so today. They are at no time of the Lord are written to Omuko. Only they even have the order to write to Omuko. Omuko ìlú Ṣéwàwà. Tá a bá kọjá Kọ̀ǹtàjàbẹ́ ẹ̀rìn tá a bá dẹ́rìn Òmùpó tẹ́ bá ti yà tẹ́ ń fèsì ọ̀nà Ìdọ̀fìọ̀. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé bí wọ́n nílé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù wọ́n tún kọ lẹ́tà sí wọn lómùpó Òmùpó yẹ ẹ̀gbẹ́ títì ló wà o. Kìí ṣèlú tó yà wọnúwọnú o. Ẹ̀gbẹ́ títì báyìí ló wà. Mélòó ni Òmùpó sí lọrin?
nítorí tá a bá ti kúrò lómùkó àákọ́ dọ̀fìàn lẹ́yìn dọ̀fìàn ìlú bíi méjì ló kàn ká fi wọnú Ìlọrin. What? What we met. So we are certain, we are not happy. Our situation is covered by the different roles. We are not happy, we are saddened. Inú wa bàjẹ́ gẹ́gẹ́ bí ọba. Kí ni wọ́n wá jọba lé lórí nígbà tí ìlú bá ti tú? Kí ni wọ́n pàṣẹ lé lórí nígbà tọ́ba ìlú tẹ̀mí rẹ̀ ò balẹ̀ láti dúró nínú ìlú? Ọmọ Yorùbá, ijó àjọ ọjọ́ tẹ́lẹ̀ gbogbo wa ta kété aláòlèjò ṣé kò tí wá mọ́ kan gbogbo wa? Insecurity ẹ̀ẹ̀kejì ní ìsìn ohun tí oúnjẹ ń sọ tí ẹkọ́nọ́mì ń sọ yìí nìsín ta ló lè gbàbúrò rẹ̀ méjì láàyè kí wọ́n wá máa gbélé o. Níbo ta ló fẹ́ bọ́ wọn kí ló fẹ́ jẹ? Èèyàn mélòó? Kò sí. Èèyàn mélòó ló lè gbàbúrò rẹ̀ láàyè pé wá máa gbọ́dọ̀ mi? Nítorí òun àti ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ gan ò tí ì jẹun kánú. Gbogbo baálé ilé bàtà tí ń jẹ mọ́ wọn lẹ́yìn ẹsẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ rówó ilé san. Owó iléèwé ní kí ló ṣubú tẹ̀hún. Owó skul bọ̀sì ti fẹ́ ju owó skul lọ. Níbo la wá lọ gan lórílẹ̀-èdè? Ìrẹsì kò ṣeé jẹ. Aráàlú tó fẹ́ dáko ò lè lọ ní oko. Ẹja gbọ́tán. We are not listening to us any longer. We must be honest with you. We could not sleep to act. Ìtumọ̀ ẹni wípé a lè sùn nítorí káwa náà lè wà dídúró kalẹ̀ pé a mọ̀ bóyá wọ́n wà lónìí àbí wọ́n wà lọ́la. Ó ti wá bàjẹ́ débi wípé wọ́n ti kọ lẹ́tà pé òmùpó à ń bọ̀ o, àjàṣẹ́ epo à ń bọ̀ o, wọ́n jíyàn gbé lóko. Wọ́n jíyà lọ́jà gbé lóko. Ṣayé la wá ń ṣe yìí. All this is not because we know that this will happen to them. No. Because I'm intending to come around again. Because we are using our resources out of nothing. We are using our resources out of nothing because they are not anything but they are still struggling. Ẹ wo àwọn kankan máa wà tó máa ń dùn yẹn bí. And things are working. Our people can no longer go to farm. Our people can no longer go to farm. Àwọn èèyàn ò lè lọ ní oko mọ́. Ṣé ìyàn ò ní mú? Àkọ́kọ́ ní ọdún yìí, òjò ẹ̀ṣẹ̀ ń rọ̀ sẹ́yìn ni. Àwọn èèyàn tó lọ yáwó dáko nǹkan ti kọ́kọ́ gbẹ mórí ebè. Mélòó lèèyàn gan tó tún wá wọnú oko báyìí? I swear by the name of God Almighty that I worship. Our people are going away from going to farm. Kábíyèsí láwọn fi Elédùmarè búra táwọn ń sìn. Àwọn èèyàn wọn ń sáwọn lè lóko. Ọdún mi ò bá lè lo oko mọ́. Wàhálà ní ìyẹn. So ẹ jọ̀ọ́, ẹ bá wa jíjẹ́ bí gómìnà pé ẹ bá wa nínú ìbànújẹ́. Ọmọ wa gba ọgbẹ́ nínú wa òbí. The situation is far from particularly in gómìnà land. We are not happy at all. And we think that this government is our government. And they have said it times to that number. Àwọn náà ń sọ̀rọ̀ dùnú. This government is our government. Ọmọ wò pé àbáwò ṣe tàwọn ní bí wọ́n ṣe pa wọ́n tì. Ọ̀rọ̀ akin lásán ni. Traditional institution under my domain, under our watch, we are for the government of today and 100%. The sentiment has no need to tell us all that we are for it.
And we have done everything to display to show the confirm to the authority that we are 100%, there is anything called 101%. We have forgotten everybody to come to our all of these that I've said. You are for government, but the government are not for you. Because if you are for the government and the government doesn't have time for you. So, we are appealing to authority to help us. It's because you want to if you go to Ogo, you will be surprised that this is a community. By 6, everybody, they are being out. And there's a university there. In fact, only today, Dr. Thomas was in the meeting at the House. We donated 10 million naira. Yes. To contribute to the money. We are not also sleeping. We are not also sleeping on our back. But the machinery to do. Well, any Musa don't comment if you are not with your senses, you better leave my own page. And so don't do your own shower that way. You can be like, I'm not going to be like I would have moved city. One time when you're going in, what is my own plan? My kidney to my nonsense here. Or maybe I want to fracas and I want to be bound by. Money, I'm a Benusa. If you don't serious, me already, you get me on this number. And what did your balade one sacking one? Are they going to bring the case to you? Oh, my case come out of money. And sorrow. You know, no. Because ours is Hey. And you go my cake, I'm going the hard way. Let me play this one more time. Once it's 6 o'clock, everybody will rush in. It was a few weeks ago, the Iya Lọja Gbe was kidnapped. Ola, the same story. Oma, that one is even like a delegation. We want to appeal to government for God's sake to help us. You see, all the kings said Omara is on daily basis. Did they teach themselves? People have been slaughtered just like animals. People have been kidnapped. And we are telling you what really pays us. You are using it to play here. Is this a country? You sleep with one eye and open the other eyes. The government are doing things with impunity into our children. The first duty of a governor is to protect the life and properties of the citizens. Those people kidnapped, killed, is that their destiny? Are you also destined to slaughter you? How am I come on Kadara werewo? Ṣé àwọn tí wọ́n fìbọn pa yẹn wọ́n kọ Kadara pé láyé àwọn ìbọn nìkan fi pa wọ́n láyé àwọn tí wọ́n kidnap àwọn táwọn fi kú ni o. Àwọn àmọ́ láǹfààní àmọ́ sọ pé ọba tí n bá tún ti rí kọ́mẹ̀ máa block ẹ̀. You won't see my page anymore. Honestly speaking, I need both to say that the Traditional Institution, we are working very hard. In fact, we passed ourselves. The first class amongst us, including this Baba and all of us, the first class amongst us, we contributed 250,000 naira each. The second class, 150,000. The third class, 100,000. Fifth class, 70 or so. Some of us even contributed more than the amount allotted to our class. To be able to make some provisions for this business. There is no way we as a people can fight this us without government support. Because this devilish ungodly people in the bush, they go around with a lot of sophisticated ammunition. So we just want to encourage this, our vigilantes to war.
Some of them are discouraged. At times when some of them are arrested, the wives they go and face other side alone on their own. But I commend particularly this yesterday here on the issue of this meeting. Anytime we call him, we will write to the location to make sure that whoever is involved is released. It's done it several times. But sincerely speaking, as a people of government land, we are not happy and we can't hide it any longer. This situation as a leader for only God knows how long. This is leader for so long. Only God knows. Ìtumọ̀ ẹni pé Ọlọ́run nìkan ló mọ̀ gbà tí àwọn kò nínú àjàgà yìí. Because they are fed up already. Uncle Babatunde ni, you cannot avoid it in Kwara. It is not only Yoruba people dominate the town. Fulani are there, populated than Yorubas. And anywhere you see them like that, the community will not know peace. The best thing for Nigeria is to go back to the regional system of government. Uncle Babatunde, thank you. I love that comment very, very much. Wọ́n ní tá a bá dé ìpínlẹ̀ Kwara, kì í ṣe àwọn Yorùbá nìkan ló ń gbé bẹ̀. Àwọn Fúlàní náà wà ń bẹ̀. Fúlàní àti Yorùbá wọ́n pọ̀ jọjọ ń bẹ̀. Ibi abátiwárí tí wọ́n pọ̀ sí báyìí kò ní sí fọ̀kànbalẹ̀. The best thing for Nigeria is to go back to regional system of government. Ká padà sí ayé regional system. Láyé àwọn Awólọ́wọ̀ bí wọ́n ṣe ṣe regional nígbà náà ni wọ́n láǹfààní ni wọ́n sọ fún wa. Orí Àkànbí, kí lọ̀nà àbáyọ? Kí la fẹ́ ṣe sí? Ṣé bá ti mọ Kẹ́nì ní sẹ́ńtúrì tá a wà yìí? Àwọn èèyàn ní ìsìn àti wà lọ́ọ̀tọ́bà tó bá yá nìsín àwọn èèyàn láǹfààní owó láwọn fẹ́ lọ lé December. Ilé ọdún. Àwọn tí wọ́n sì ń jiyàn gbé náà àwọn náà fẹ́ ṣe business ní December. Wọ́n máa tajà ọdún o. Ta la wá mọ̀? Àbí ta ló mọ bí ó ṣe ṣọ́ra ẹ̀? Ó dọwọ́ Ọlọ́run nítorí tá a bá ló dọwọ́ àwọn gómìnà wọ́n ti ń kéékèèké wọn rẹ́ ni dá sí wọn. Bí wọ́n bá sì láǹfààní tí wọ́n bá mú Fúlàní wọ́n ní wọ́n láṣẹ láti gbé ìbọn dání. Tá a wá la fẹ́ ké sí. A sì pera wa ní wọ́n Nàìjíríà. Àwọn kan láṣẹ láti ṣe ohun tó wù wọ́n. Àwa ń ké fún gbogbo àwọn tí wọ́n ń jàjẹ̀ ẹ̀sìn wípé you have a long way to go than fighting unnecessarily issues. Oníkálùkù, èmi mo dọ́dọ̀ Ọlọ́run, èmi mo dọ́dọ̀ Ọlọ́run. Ìjà ẹ̀sìn ló ń jàkúrà. Ọlọ́run kọ́ ni ó sọ̀kalẹ̀ tí ó wá dáàbò wọ̀. Ísírẹ́lì orí wọn láǹfààní ìbọn ni wọ́n lò bẹ́ẹ̀, they protect themselves. Saudi àwọn Amẹ́ríkà ni wọ́n ń ṣọ́ Kaaba. Orí ọ̀tọ̀ làdúà. Ọ̀tọ̀ ni kéèyàn lo psychologist pé nǹkan báyìí ló kàn. Irun mi kún, mi ò lè sọ pé Ọlọ́run ò bá mi gẹrun mi. Ìgbàgbọ́ lásán ni iṣẹ́ táwọn kan ṣe nílọ ní Bíbélì fi ní ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni. Ẹ̀fọn jẹ́ nínú yàrá ẹ wá ní ẹjẹ́ aképo Olúwa ọ̀rọ̀ yóò kan Olúwa nẹ́ẹ̀tì ni kó o fíìsì kó o dẹ̀ láǹfààní mọ́ sílẹ̀kùn ẹlẹ̀ kó o ra rédà bí kọ́ìlì kó o fìtì inú ilé ẹ̀ kò kan Ọlọ́run. Insecurity yìí kò kan Ọlọ́run, àwa ni ká ṣe security. Bẹ́ẹ̀ ni bàbá mi. Orí ọ̀rọ̀ yìí ó yẹ kí n sùn àmọ́ kò ń sọ̀rọ̀ téèyàn lè láǹfààní kó gbé ó sì fi sùn nítorí ta ló mẹ́ni tí ó kàn mọ̀kànmọ̀kàn ló yẹ ń kàn. Ló fi jẹ́ pé à ń gbé nínú ìlú wa gẹ́gẹ́ bí ẹni tí ń gbélú àjòjì. Àwọn àkókò yìí bẹ gbogbo àwọn tó wà lágbọ́nrin. Àwọn fìjìláńtẹ́ ló wá ń ṣọ́ wọn
nílùú Òkú wọ́n ní wọ́n jí Ìyá Lọja Gbe. Ẹ jẹ́ àgbọ̀ bẹ́ẹ̀. We are not happy. So we want to sincerely appeal to His Excellency through your office to please issue a directive of immediate dispatch of away from the local government secretariat headquarters. Ẹ bá wa ṣí ẹ fún wa top up o, ẹ fún wa super sticker. Those motorcycles are not doing anything in the local government Àbá secretariat. deserve. Those vehicles are forced from Àbí tó our ń land. ti rẹ́rìn ànígbà super Those sticker. vehicles are meant to be pushed for use for the protection of our life and property. Abẹ́yìn náà bínú bí Mr. Wisdom ṣe bínú. Kọ́rẹ́rìn kọ́ lọ́rọ̀ tó wà lẹ̀. Don't pray for that. And I'm telling you most sincerely and frankly speaking. Abọ́bẹ̀. Don't let anybody deceive you. Most of the KBSC development they live at the lorry. Most of the KBSC development local government, most of them cannot stay at home again. Most of them stay at the lorry. They left home. They took us to begin to beg Alola to come home from Lagos. They are begging Olola to come home from Lagos because the KBSC don't want to come home because it is a target. Kábíyèsí ò fẹ́ parí. It has gone so bad that these people will even have the guts to write to some of our colleagues here. They are coming so late. It has gone so bad to the extent they write to some of my colleagues, they are coming so late. Ó ti bàjẹ́ débi pé wọ́n ti ẹsẹ̀ wọ́n ti wálẹ̀ débi pé wọ́n tún kọ lẹ́tà pé ẹ múra wa kalẹ̀ à ń bọ̀ ní ọjọ́ báyìí o. Wọ́n tún kọ́ dóhùn kó wípé àwọn ń bọ̀. This is not what we meant. So we are saddened. We are not happy. Our situation is covered by the different roles we put up. We are not listening to act any longer. We must be honest with you. We call this meeting not because we know that this will happen to you. No. We call an intelligent meeting to call around again because we are using our resources out of nothing to make sure that things are working. Our people can no longer go to farm. Honestly, I swear by the name of God Almighty that I worship, our people are running away from going to farm. And you are telling me why they go home? Wàhálà ní ìrìn. So ẹjọ́ ẹ bá wa jíjẹ́ gómìnà pé ẹ bá wa nínú ìbànújẹ́ ọmọ wa gbọ́ ọgbẹ́ nínú wa òkè. The situation is far south, particularly in gómìnà land. We are not happy at all. And we think that this government is our government. And they have said it comes to that number. The traditional institution under my domain, under our watch. Orí ọ̀rọ̀ yìí èyí tí ẹ mọ bí mo fẹ́ sọ̀rọ̀ òun lọ mọ́ torí ọ̀rọ̀ tó bàyàn nú jẹ́ ni. Nílùú tí oníkálùkù tẹ̀dó lọ́dún gbọ́n àwọn kan ni wọ́n lálẹ̀ débẹ̀ àwọn kan ni wọ́n ń jẹ baálẹ̀ ńbẹ̀ àwọn kan ni wọ́n ń jẹ ọba ńbẹ̀ agboolé àwọn kan ni. Ó ti wá di pé àwọn kan lé wọn pé ìjọba ìlà ń bọ̀ ẹ tọ́jú nǹkan dì wá. A sì láàánú lórí. Ṣẹ́nu nìyí kí ni iṣẹ́ olórí? Wọ́n ní ẹ dáàbò dúkìá àtẹ̀mí aráàlú dúkìá àtẹ̀mí aráàlú òde. Àwa ń gbègbè sí ayé bí ẹni tí ń bẹ nínú ahéré. Òmùkò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ títì kan tún máa kọ lẹ́tà síbẹ̀ wípé àwọn ń bọ̀. Ó rí ọ̀rọ̀ yóò kan Ọlọ́run nítorí tá a bá ní Ọlọ́run láàkè sí àwọn ìjọba yìí láàbẹ̀ kí wọ́n yé fàyè ní wá lára. Bẹ́ẹ̀ni. Káwa náà lè jí ká má sùn ká gbára wa. Àwọn gbọ́ là ń ṣe Ọlọ́run ní sọ̀kalẹ̀ látòkè kó wá gbà wá. Ẹ̀mí mi ò kú òun bẹ̀. Ọlọ́run ní sọ̀kalẹ̀ látòkè. Kí leléyìí? Tí Fúlàní bá ti ṣe bísímìlà ìtàn wọn máa pààyàn níwọ̀n ní bísímìlà ìkẹ́ni ẹ̀jẹ̀ kú lẹ́sẹ̀kẹsẹ̀. Kábíyèsí ní àwọn gbogbo àwọn gan ti sọ̀rọ̀ àwọn òmọjọ́ tí kinní yóò tó dópin. Ìmọ̀ràn mi fún gbogbo àwọn ájísì tí wọ́n dárúkọ ìfẹ́ lódò
gbogbo ìwọ tó o bá fẹ́ rìnrìn àjò lọ́bẹ̀ rìn lójú mọ́mọ́. Kìí ṣe èyí tó ń wò kó lọ rajà lẹ́kọ̀ọ́ o fẹ́ kó lẹ́kọ̀ọ́ lágo 3 àbágo 4 jọ nítorí Ọlọ́run sinmi. Kódà kó jẹ́ Ìbàdàn ló ti náà rajà bó o bá ti rí págo 2 ti lù o mọ́tò rí òkun Ṣùnbàdàn gbéra láfẹ̀mọ́júmọ́ o. Nítorí wọ́n ní òkò tó bá ti dago 6 oníkálùkù ti dúbẹ̀ ooru wọn tilẹ̀kùn mọ́rí. Bọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ ó gba jẹ́jẹ́ ó sì gba sùúrù. Ẹni bá ti kú ní tiẹ̀ gbé o, ẹni bá ti kú ó ti lọ. Ó rí ilẹ̀ Yorùbá ẹjẹ́ ají ká mọ́ sùn. Lọ́jọ́ kìíní àná tí wọ́n ń gé gbogbo àwọn ọba oníkálùkù lẹ̀ ìmọ́nú ààfin. Ní ìsìn wọ́n ní wọ́n ń gbé ìwọ náà bá wọn gbé kí wọ́n má bàa gbé jù sẹ́ńkùlé rẹ̀. Ẹ̀yìnkùlé àwọn kan ni wọ́n ń gbé jù sí yìí. Orí tí Yorùbá bá ní òtútù ni ó kìlọ̀ fún ní pátá, ooru ni ó kìlọ̀ fálákànkù ẹ̀wù. Àti débẹ̀ báyìí, ooru tí ń kìlọ̀ fún pátá, òtútù tí ń kìlọ̀ fún ní pátá, ooru tí ń kìlọ̀ fálákànkù ẹ̀wù. Àkànbí mo fẹ́ mọ fèyí ṣe lọ, mi ò ní lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ mi ò ní lọ. Mi ò ní wáyé tí bàbá mi Mr. Wisdom ohun yóò ní kan. A túbọ̀ máa dún fún yín, mo rí wípé ọ̀rọ̀ yẹn ká yín lára. Bó ṣe wá ń dùn ẹ̀yin tẹ́ ń bínú block àwọn èèyàn èmi fi ń ṣẹ̀fẹ̀. Kì í ṣe pé ó dùn mẹ́mi náà nínú. Ṣùgbọ́n ẹ̀yin àgbà náà lẹ sọ wípé tí ọ̀rọ̀ bá ti kọjá ẹkún ẹ̀rín là á mọ̀ fínrín. Àti kéékèèké àti ṣàlọ̀ṣàlọ̀ àwọn èèyàn kọ̀ wọn ò gbọ́ wọn lẹ́nu wá ń rùn kí la tún fẹ́ ṣe. Wọ́n ní ká rodò ká sọ̀ kí lára lé òmù àbí bó lọ́ ṣe máa ń pòwe yẹn. Àwọn èèyàn ṣe bí pé àwọn ò tiẹ̀ gbọ́ gbogbo atótónu wa gbogbo story tá à ń sọ. Ó ṣe títí wọ́n fún wa lórúkọ wọ́n lẹ́nu la fi gba nation wọ́n ní online nation lágbà. Kí ni wọn sọ tó? Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ní ojú wọn ò fọ́ etí wọn ò dín wọ́n rí gbogbo ohun tó ń lọ nílùú. Wọ́n rí bí wọ́n ṣe ń pa kúkúrú tí wọ́n pa gúgù tí wọ́n poyún inú tí wọ́n pàṣẹ ìdí. Kí ni wọ́n ṣe sí? Ẹ wá wẹnu ọkọ wọn kidnap Iya Lọja wọ́n pa kábíyèsí kan. Ọ wá fi ṣe sí onú ẹ̀kọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wá mú nǹkan burúkú mọ́ra ó mà ṣe o. Àwọn àgbààgbà tó yẹ ká rí kínú wa máa dùn. Àwọn àgbààgbà tó yẹ kí wọ́n sọ̀rọ̀ sókè. Káwọn ọmọ gbà lọ́wọ́ wọn. Àwọn gan ni wọ́n wá fi gbogbo ẹ̀ ṣe sí onú ẹ̀kú àmúmọ́ra eégún ọ wá dákẹ́ wọn ọ̀rọ̀ sọ. Kí wá lóde tà ní mo fi wọ́n rẹ́rìn. A mọ̀ fi wọ́n rẹ́rìn náà ní. Àánú àwọn tó jẹ́ titi wa ló ṣe mí. Wàláì mi ìṣàánú Iya Lọja tó jí gbé. Bọ́ bá ní kí gbogbo ayé máa dáwó fún wàláì mi lè dá 1 naira fún. Because mi tí rí láti ìgbà tá ti ń pariwo Yorùbá nation. Mi tí gbọ́ wípé àwọn Iya Lọja kóra wọn jọ. Àwọn náà bọ́ta wọ́n ṣe rally wípé Yorùbá nation la fẹ́. Ṣé Iya Lọja tí ó ṣe yẹn tí mi ò gírí tí mi ò gbọ́ sétí wípé Yorùbá nation ló ń ṣe òun náà bọ́ta ó bá wa gbóhùn sókè o. Òun náà sọ̀rọ̀ sókè because sọ̀rọ̀ sókè generation la wà. Ṣé ẹni máa bá wọn dá 1 naira fún? Mi ti dá ṣé mi gan tẹ̀ tí ní 1 naira lọ ṣé mo tẹ̀ ní 50 kobo lápò ìyẹn bẹ́ẹ̀. Wọ́n tún wá lọ́pọ̀ ọba èmi wò bọ́ ẹ ti dẹ́kun ọba pípa ni so nísìnyí wọ́n tuntun ti pa ọba mi báyìí sí àwọn ọba community yẹn àwọn ọba ìlú bí tó ti pa ọba gbogbo wa fi ṣoṣù wọ́n mú mọ́ra wọn ò pariwo síta ṣé ká lẹ̀ fún ló ń fún yín nàbí ká lè dì ló ń dìyìn ẹ ti mọ̀ kú tẹ́ bá pariwo síta tẹ́kẹ́ sálára tẹ́kẹ́ ságèrò wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní báyìí pariwo Ìgbòho táwọn Fúlàní bá ti gbọ́ pé wọ́n pa Ìgbòho wípé lórúkọ Jésù wọn nípa Ìgbòho lágbára Ọlọ́run Ìgbòho ní kú sorry ọ̀tọ̀ ni tí mo fẹ́ sọ tí àwọn Fúlàní bá ti gbọ́ wípé wọ́n pe Ìgbòho ni mo fẹ́ sọ tí àwọn Fúlàní bá ti gbọ́ sí pé wọ́n ti pe Ìgbòho gbogbo wọn máa japa tún ní gbúrò wọn mọ́ but fún àwọn Fúlàní yẹn wá fún yín èdìdì yìí nítorí wọ́n fẹ́ pa yín dáadáa káwa náà lè ṣe kí ni ká lè rí nǹkan gbẹnu sí máìkì lórí ọ̀rọ̀ ayé yín ẹ̀yin ìkà aláìgbọràn ẹni bí èèyàn ẹ wá dákẹ́ ẹ fi ṣe sónú ẹ̀kú àwọn ọba tó kù wá dọba tó lọ sùn ta ọba ti da sùn ta nílẹ̀ Yorùbá ọba òsùn lé mọ́ ẹ̀ráyé yín lóde wẹ́ráyé wọn ẹ bí àṣà Ìjẹ̀bú ní wẹ́rí wọn lóde abẹ́lẹ̀ ṣe sọ Ìjẹ̀bú yẹn àwọn ọba wa ti dọmọ sùn ta
wọ́n ti di ọmọ adára má lè súnlé lọ́wọ́ Fúlàní ó ẹ̀ṣẹ̀ wá ló ń bẹ orí adé ẹ̀yin èèyàn it shock me o wàláì wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ló ń bẹ odidi orí adé kó padà sáàfin nítorí ìtani ta ló ń jọ ọmọ akú wárápá níwájú ọmọ akú yányán níwájú ìran Yorùbá ọba wa dẹni tó ń sá lọ fún Fúlàní ọba wa dọ máa sùn ta nítorí Fúlàní ajínigbé ìgbà tí kábíyèsí ti sá lọ́nù kí ìlú kúkú dá oró kí gbogbo àwọn tó kù náà fi ìlú sílẹ̀ ká mọ̀ pé Fúlàní ló pàlú títí yín run Ọlọ́run ló pa Sódómù àti Gòmárà run ìlú títí yín ta ló parun Yorùbá yẹ tí mọ̀ kankan we go learn in a hard way whether we like it or not we will learn in a hard way ẹnu ẹ̀ láwa yẹn ẹjọ Lédìkè Ìfẹ́olúwaṣọ lórúkọ ti tèmi the baby of Yorùbá nation the one and only ṣé ò lẹ́lẹ́gbẹ́ tí ò ní rival Yorùbá nation baby ló ń kí yín ẹ subscribe sí YouTube channel mi ẹ tan notification bell yín ṣẹ́rí platform mi yìí tẹ́ bá ń gbọ́ gbogbo lòwò ni gbogbo program ẹ máa bá lórí platform mi my platform is not for one program gbogbo program òun là mọ̀ gbé wá tẹ́ ẹ mọ̀ gbádùn lórí ìkànnì yìí so ẹ subscribe kẹtọ notification bell yín ẹ má wá gbàgbé gbogbo àwọn product táǹtà lọ́lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àgbo lóríṣiríṣi tó dẹ̀ confam àwọn àgbo gidi mi ò ṣeré o this one no be ṣeré àwọn àgbo confirmator àwọn àgbo tó mú yes àwọn àgbo tó níná nú tí kì í ṣe àwọn àgbo gbẹ́gbẹ́ ẹ pẹ́ Lédìkè Ìfẹ́olúwaṣọ kílẹ̀ ń dúró dè ẹ jẹ́ ń já yín sí kí n gbé yín débẹ̀ orí platform Lédìkè Ìfẹ́olúwaṣọ lẹ́tí lè rí àgbo gidi àgbo tó wà pa tó gbáski tó mú yes you can only get it on my platform tó bá dẹ̀ jẹ́ body cream náà ni mo máa ń sọ fún yín wípé ẹ má wo kámẹ́rà fóònù ó máa ń ṣe ojú mi bálabàla ẹ wo fóònù eléyìí tí mo lò ó sí look at my face ó gbé rí kọlọ̀ yẹn jáde look at my hand Beere not filter I don't use filter tí n bá lo filter bí fèsì yẹn ṣe rí lẹ́yìn ọwọ́ yẹn ṣe máa rí I don't use filter kámẹ́rà fóònù ó máa ń ṣe bálabàla nígbà míì but this is another phone that I'm using fóònù yìí kò gbádùn lòun la máa sábà fi ṣe program tẹ́lẹ̀ so tó bá ti gbé mi parí bẹ́ẹ̀ máa bí kọjú sí mo kàn tún ní kí n tún gbọ́ṣẹ́ wò ni so ẹ subscribe ẹ pè wá lórí aago ká tajà fún yín ọjà tó dáa tó bá dẹ̀ jẹ́ aṣọ bàtà náà ni ability spiritual ẹ fẹ́ ra lọ́fíńdà gbogbo ẹ̀yin tẹ́ wà Canada ẹ bá need àwọn spiritual something please contact Lédìkè Ìfẹ́olúwaṣọ ojú òní tí ẹ subscribe fún mi lágbára Ọlọ́run máa rí gbogbo yín pẹ́pẹ́pẹ́pẹ́ ikú ò ní pa yín àìsàn ò ní ṣe yín ogun Nàìjíríà kò ní jẹ́ ẹnikẹ́ni nínú wa gbogbo ẹ̀yin Afẹ́nifẹ́re mi ò ní wá yín tì ẹ má gbàgbé October 22 ó máa pé 3 years tí wọ́n release mi ní ọ̀dọ̀ àwọn DSS so the Thanksgiving for this year àwọn àkàndá ni mo fẹ́ empower mi ò ṣe party ẹni tó ń wò kó ń wò wọn mi ì ṣe party but mo fẹ́ empower àwọn àkàndá kí n sọ wípé yes this is my ọpẹ́ for this year so if you know you want to support me financial support please tẹ́ bá ṣe support mi sí la máa ṣe mọ irú àwọn iye àwọn àkàndá tá máa empower àwọn àkàndá tí wọn ò ní ojú méjèèjì tí wọ́n dẹ̀ kọ́ iṣẹ́ ọwọ́ àwọn la fẹ́ build for this year Thanksgiving pé yes mo wà láyé a ọpẹ́ ló yẹ a ọpẹ́ ló yẹ mo wà láyé a ọpẹ́ ló yẹ ohun yẹn nìyẹn ẹ subscribe sí YouTube mi anything tẹ́ bá need phone number mi nìyẹn ire o.